Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá, ó tún ti ṣẹlẹ̀ o. Ẹni tó bá lóun ò mọ Malami ńlẹ̀ yìí, onítọ̀hún kò mọ nǹkan tó ń sọ ni o. Láyé ìjọba Buhari, Malami ni Minister of Justice àti Attorney General of Federation. Ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ báyìí, ṣé ẹ mọ̀ wípé Malami ń fèsì àwọn ẹjọ́ kan nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ní ọmọ kéèsì tí ọjọ́ wà láàrin wọn, ṣùgbọ́n kéèsì orílẹ̀-èdè Nàìjíríà ni, kì í ṣe ti ìjọba nìkan, àbí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn EFCC wọ́n tún ti gbìnàyá. Kéèsì Malami ti wá kọjá ọlọ́rọ̀ owó ìlú nìkan. Ṣé ẹ mọ̀ pé ẹ̀san ní gbogbo nǹkan? Béèyàn bá ń ṣe nǹkan tí ò dáa, tọ́lọ́run bá ń wò níran, ó fẹ́ kó yí padà ni. Ṣùgbọ́n tí ò bá yí padà, yóò jìyà ẹ̀ṣẹ̀ o. Ọlọ́run ẹ̀san ni Ọlọ́run. Malami ti wà ní àkóló àwọn EFCC tó jọ́ mẹ́ta kan, lẹ́yìn tá a dẹ̀ gbọ́ wípé kóòtù tiẹ̀ ti ní ẹ fi Malami lẹ̀ lórí ọ̀rọ̀ kan kó san béèlì. Kí ló dé tí Malami sì wà ńbẹ̀? Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé àwọn EFCC wọ́n á máa wá ẹ̀rí, àwọn economic, financial and crime commissions. Àwọn ẹ̀rí, ibi tí wọ́n ti ń wá ẹ̀rí oríṣiríṣi. Malami jayé o. Malami àti Muhammadu Buhari tó dolóògbé, ààrẹ wa àná, wọ́n jọ jayé, wọ́n jọ ṣèjọba ni o. Kódà ó kọjá pé èèyàn ń jayé nìkan, wọ́n jẹ ọ̀run wọn mọ́. Ẹ má gbàgbé pé Fulani ni Malami. Gbogbo ayé tẹ́nibọ̀dì ò lè jẹ ló jẹ láyé Buhari. Buhari gan mọ̀ wípé Malami jayé. Ǹjẹ́ ẹ gbọ́ wípé nínú ilé ẹ̀, òbítíbitì ìbọn ni wọ́n bá nínú ilé ẹ̀, níbi tí àwọn EFCC ti ń lọ wá oríṣiríṣi ẹ̀rí bíi dọ́kúmẹ́ǹtì làwọn bá lọ o. Òbítíbitì ìbọn tá a wá ń sọ kì í ṣèbọn nìkan o, àtàwọn nǹkan ìjà olóró. Malami ni Attorney General of Federation fún ọdún 8 lábẹ́ Buhari. Òun sì náà ni Minister of Justice lábẹ́ Buhari. Now, ṣé àwọn nǹkan yìí tó kó sí àkàtà ẹ̀ yìí, kí ló fi ń ṣe? Ẹ má bínú, ẹ láǹfààní àti dáhùn sábẹ́ comment section. Kí ló fi ń ṣe? No wonder. Nígbà tí wọ́n ń sọ wípé gbogbo àwọn tó níbọn ní àkàtà wọn àtàwọn tí wọ́n gbórúkọ àwọn tí wọ́n ń sponsor àwọn Boko Haram síta ń gbà yẹn, ẹ rí i pé Buhari gan fún rẹ̀ kò lè sọ̀rọ̀. Wọ́n kàn gbórúkọ yẹn síta, wá ń pariwo kí ni ẹ ṣe pẹ̀lú àwọn sponsor àwọn ará bí. Yẹn ni pé àwọn tá a rórúkọ wọn yẹn gan, wọn ò tún wà lábẹ́ àwọn èèyàn bíi Malami ni. Bó o lọ́wọ́ òfin ó ṣètò wọn nígbà tí ẹni bàbá ń gbẹ́jọ́. Ṣáwọn ẹni gan ló lówó tí wọ́n fi ń sponsor Boko Haram? Ṣé kìí ṣe pé láti ara owó ìjọba náà, láti ọ̀dọ̀ àwọn ará bí ló ti ń bọ́ sọ́dọ̀ Malami, tí Malami fi ń ra nǹkan ìjà ogun? Torí ojú ogun wo ló ń lọ tó kó òbítíbitì ìbọn àti nǹkan ìjà olóró, guns and weapons, ammunitions tó kó sínú ilé ẹ̀? Inú ilé ẹ̀ wo là ń sọ? Wọ́n discover ẹ̀ ní inú ilé ẹ̀ tó wà ní Kebbi State ni wọ́n ti discover ẹ̀, níbi tí wọ́n ti ń wá more evidence, ìyẹn àwọn EFCC. Ṣé ẹ rò wípé nǹkan tí former Attorney General yìí, Malami tó ṣe yìí, ṣé ẹ rò wípé ewu ni fún àwọn aráàlú? Àwọn wo ló ń kóbọn yẹn fún? Ẹ máa dì í dání o. Fulani ni Malami o.
bí mo ṣe gbọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni pé àna olóògbé Buhari ni. Ta ló ń lo Malami? Ṣé Malami ló ń lo ara ẹ̀? Àwọn Boko Haram yìí ṣé kò lọ́wọ́ onílé nú? Kí ló dé tọ́wọ́ ò tó àwọn Miyetti Allah? Ta ló ń kóbọn fáwọn Miyetti Allah? Gbogbo àwọn ìbéèrè tá a ti ń béèrè tipẹ́ káṣírí ti òbítíbitì ìbọn àti nǹkan àjọ olóró tí wọ́n rí nínú ilé Malami kó tó wáyé rèé o, ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni o. Ẹ wò ó, kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè ni, kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè ni. Àwọn wo ló ń ṣe olórí wa? Ṣé irú Malami ṣé kò pọ̀ nínú ìjọba tó ti kọjá àti ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Kì í ṣe ìbọn ẹyọ kan o, kì í ṣe AK-47 o, parts of gun, láì ṣe páàkì oògùn, láì ṣe sáṣẹ́ẹ̀tì oògùn. To God, kábíyèsí olódùmarè. Ṣé ẹ rí pé àwọn ará bí òun mú ní kékeré? Ẹ mọ irú èèyàn bíi Malami tó jẹ́ ẹ̀yà Malami. Eléyìí kì í ṣe pé a fi ń ba ẹ̀yà jẹ́, a fi sọ ẹ̀yà kankan lórúkọ tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ayé ti mọ̀ ni. Eégún tó ti jáde ti kúrò ní àìwò, ọ̀rọ̀ lọ mẹ́fídẹ́ǹsì wá kọ́. Sahara report gbé náà, Sahara paper gbé. Even kí ọmọ jẹ́ Malami ni kó mọ̀ jẹ́ Anthony General kó jò ní president, ṣé kò pọ̀ jù ni? Àní kì í ṣe AK-47 ẹyọ kan débi pé kò pilẹ̀ lẹ́tọ̀ọ́ àti gbé àti ní arms lákàtà ẹ̀ bó ṣe jẹ́ Anthony General of Federation tó. Kò lẹ́tọ̀ọ́, kì í ṣe ológun. Tó bá tiẹ̀ wá gba láísẹ̀nsì ẹyọ kan ni ó gbà, ṣó ń kọ́ ọmọ ogun jọ ni? Ṣé gbogbo ẹ̀yà yòókù ń rí báyìí? Eléyìí ṣòó pé lásìkò Muhammadu Buhari kò lè sí àṣeyọrí kankan láti gbógun ti àwọn afẹ̀míṣòfò, torí pé ó ti ń jọ pé ìta ń rí ní ìsìn ti lọ́wọ́ onílé nú. Àwọn tó wá gbárọ wá ò lè gbárọ padà, ṣùgbọ́n àṣírí wọn ti ń tú. Eléyìí fi hàn àwọn ọ̀nà tí àwọn tó ń sponsor àwọn Boko Haram, àwọn insurgency àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn bandit, terrorist, àwọn abductor, àwọn ajíjìyàn gbé, eléyìí ti ń fi hàn pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn àwọn kan nínú ìjọba. Gbélé bá ń ṣẹlẹ̀ láyé Buhari, tí Malami ní gbogbo nǹkan tó ní, ṣe pé ọ̀rọ̀ pé ó fọ̀nà èrú kọ́rọ̀ jọ nǹkan kan ní èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀, tẹ́lẹ̀ tún wá kùn. Ṣó nìkan ni àbí ẹ rò pé wọ́n máa ní group nínú ìran wọn gangan? Gbogbo àwọn tó súnmọ́ gangan ṣé kò yẹ kí wọ́n kán wádìí gbogbo wọn? Kí ló dé? Kí ni àwọn ẹ̀yà yòókù ṣe tó fi jẹ́ pé owó wa náà, owó ìlú yìí náà lẹ fi ń ra ammunition tẹ́ ń kó sílé, tẹ́ ń kó fáwọn èèyàn yín kán dẹ̀ máa pa àwọn ìran yòókù? Ìbéèrè tí máa ń béèrè ní gbogbo ètò mi ni pé ṣé nǹkan kan náà ni wá? Ṣá lè jọ gbé ṣá? Ṣé ẹ rò pé bó ṣe ń lọ yìí a sì jọ jẹ́ ọ̀kan ṣoṣo? Èmi gbà pé wọ́n Nàìjíríà ni, èmi ò ní ẹ pín, ṣùgbọ́n ṣá lè jọ gbé ṣá? Ṣóníkálukú ò ní dúró sórí ilẹ̀ bàbá ẹ̀? Tá a bá tiẹ̀ jẹ́wọ́ Nàìjíríà, ṣó wá rọrùn láti ṣe restructuring nígbà tí state police tí wọn ò jẹ́ kó ṣeé ṣe? Àwọn tí ò sì jẹ́ ó ṣeé ṣe wọ́n mọ̀ dí. Anthony General of Federation àti Minister of Justice for 8 years, òbítíbitì ìbọn nínú ilé ẹ̀. Àwọn nǹkan tí kò jẹ́ kó meet up béèlì ẹ̀, òun ló mọ̀ kí kéèsì míì tún tó kàn. Máa yìí ti jayé alábátá gidi gan ni.
gbogbo òfin tí kóòtù bá gbogbo àṣẹ tí kóòtù bá pa ọmọ kìtì ikún sí ni. Ó ti jayé púpọ̀ jù. Ṣé ẹ gbàgbé Sowore nígbà tí kóòtù grant Sowore ní bẹ́ẹ̀lì máa yóò jẹ́ ó lọ o. Àìmọye kọ́tọ̀dà bẹ́ẹ̀ àìmọye. Sunday Igboho tí wọn ò tí wọ́n gbé embargo lé tí wọ́n forúkọ ẹ̀ sínú blacklist tí wọn ò jẹ́ ó sinmi kò sẹ́yìn Malami. Ẹ wo ṣe Ọlọ́run. Ṣùgbọ́n kí ilẹ̀ ó tó pòṣìkà ohun rere ó ti bàjẹ́. Ṣẹ́yìn ò rò pé ìbọn tí ó ti tọwọ́ Malami jáde láì ṣe oògùn láì ṣe oúnjẹ tí ó ti tọwọ́ ẹ̀ jáde sọ́wọ́ àwọn agbésùmọ̀mí àbí ṣé torí òṣèlú yìí náà ní ṣó le tó bẹ́ẹ̀ ni? A mọ̀ pé ó le jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ yìí. Ẹ mọ iye ẹ̀mí tí wọ́n ó ti fi padànù. Àwa wí tán bí wọ́n bá pààyàn tán bì kan wọ́n á ní ẹ lọ bá wọn kẹ́dùn. Kò sí ìta rí pé ọwọ́ agbófinró ṣe bẹ́ẹ̀ tẹ̀. Ìgbà ó tiẹ̀ lásìkò gba ẹni àwọn agbófinró máa bọ́ta tí wọ́n máa sọ fún yín pé kò sí ráìtì tí ẹ ní tí àwọn eléyìí ò ní, ẹ lè bẹ́ẹ̀ bá fẹ́ràn jẹko yín ẹ wá fẹjọ́ sùn ni. Àìdẹ̀mọye ìfẹjọ́sùn tó jẹ́ pé olóko náà ní padà jẹ̀bi láyé Buhari. Ṣó máa ṣẹ̀yìn Malami ni? Ṣé àwọn àṣírí ibi tí àwọn Miyetti Allah ti ń rí ìbọn kò mọ̀ hàn sí báyìí? Ṣé ìṣòwò ìlú yìí náà làwọn Buhari fi ràbọn tí wọ́n fi pa wá dànù tí wọ́n fi kó fáwọn tí wọ́n mọ̀ pa wá? Ẹ mọ́ gbàgbé pé Malami náà nígbà tí wọ́n gbé Nnamdi Kanu kànrànkóló èdè òyìnbó tí wọ́n gbé Nnamdi Kanu wá èdè Haúsá ló fi sọ̀rọ̀, kànrànkóló official language. Ayé oríṣiríṣi. Àsìkò àti sọ̀rọ̀ ò tí ì tó. A yìí máa padà sọ̀rọ̀ torí pé gbogbo ẹni tó bá ń sọ gbogbo orú ọ̀rọ̀ báyìí ọ̀tá wọn ni. Wọn ò fẹ́ kẹ́ ẹ sọ. Wọ́n ṣetán láti ṣe anything fúnrú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé bá ṣe dákẹ́ tá a mọ̀ wò lọ náà rí? Ìgbà wo lòtítọ́ ò ní farahàn? Ẹni Ọlọ́run bá rán kó sọ ni o. Bitter truth ni tí ò bá bá wọn lára mu kán ṣe tó bá wù wọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ káwa sọ tiwa ká gba ìran wálẹ̀ kúrò nínú ìyà látọwọ́ Fúlàní. Nǹkan tá a sì rí gbọ́ leléyìí. Tí ọwọ́ ọ̀bá tẹ Malami níbi tí àwọn olóṣèlú ilẹ̀ wa ba ìlú jẹ́ dé tí wọ́n borílẹ̀-èdè yìí jẹ́ dé, bóyá ẹ máa wò wípé kí ló dé tá à ń sọ pé olóṣèlú? Ṣẹ́yìn ò mọ̀ pé bí 80% àbí 90% tí wọ́n bá ti jẹ́ nǹkan kan náà èèyàn lè generalize ẹ̀. Torí wọ́n lẹ́rú kan ní mú ní búgbà ẹrú. Kọ́mọ náà sọ pé ẹni tó dáa ò sínú wọn, ṣùgbọ́n mélòó ni wọ́n ló fẹ́ràn aráàlú? Torí èmi ò mọ nǹkan tí Malami fẹ́ gbà àti àwọn ikọ̀ ẹ̀ tó ń kòbọn fún nínú kí wọ́n máa rí ẹ̀jẹ̀ èèyàn kó máa sàn. Tàbí kí n sọ pé kì í ṣe Malami nìkan, tàbí tí àwọn olóṣèlú míì tí wọ́n ń yọ̀ nínú kan máa rí òkú èèyàn kan máa gbọ́ pé wọ́n pa ènìyàn nítorí kíni? Torí bí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́ran ni wọ́n fẹ́ fi adúrú ìbọn tí wọ́n rí lé Malami ṣé ẹran ni wọ́n fẹ́ fi pa? Níjó la máa bọ́ ń bẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí ọwọ́ ò bá tó Malami ó lè contest now. Àwọn ará ẹ̀ máa dìbò fún un. Tó bá contest ó máa dìbò fún un. Tí wọ́n bá dìbò fún un tó bá di president ìlú yìí, Fúlàní ni. Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ gan táṣìírí ilé yóò bá tú? Ṣó nìkan ní í ṣerú ẹ̀? Ṣùgbọ́n ìran mélòó nínú àwọn olóṣèlú ni wọ́n ti mú bẹ́ẹ̀ ni mo fi ní ẹrú kan ní mú ní búgbà ẹrú. Kán wádìí àwọn ẹlòmíì tán bá fura sí, ìbáà jẹ́ Yorùbá, ìbáà jẹ́ Ìgbò, ìbáà jẹ́ Middle Belt. Kán wá wo iye àwọn tó ń kóbọn kiri nínú ìran Fúlàní, àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin.
wọn ò rí bí anything. Ẹni kan kó bọ́n lẹ̀ ṣé wọn ò sì máa kó bọ́n yẹn kiri. Àwọn wo ló ń kó fún wa? Àṣírí ló ń tú yìí. Àṣírí ló ń tú yìí. Kẹ́ ẹ̀ lè bá a mọ nǹkan tó ń lọ gangan. Kẹ́ ẹ̀ lè bá a mọ nǹkan tó ń lọ gangan. Sahara report wọ́n gbé àwọn nǹkan kan wọ́n gbé jáde. Wọ́n gbé jáde nínú àwọn ìròyìn yẹn tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Kékeré náà ni màá kà. Kékeré ni màá kà mẹ́. The former Attorney General of Federation and Minister of Justice, Malam Abubakar Malami, senior advocate of Nigeria, has yet to defend his bail condition amid a fresh investigation into arms and ammunition discovered. Wọn ò tí ì lè gba béèlì ẹ̀ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n ti grant ẹ̀ béèlì tẹ́lẹ̀ látàrí àwọn nǹkan ìjà ogun olóró àti àwọn bí ìbọn tí wọ́n bá lákàtà ẹ̀ in his residence in Kebbi State. Malami is facing a separate and serious probe by Department of State Service DSS following a discovery of following arms at his Kebbi house, the Nation's newspaper reports. Meanwhile, operatives of Economic and Financial Crime Commission, EFCC, uncovered the arms and ammunition during a search of Malami's residence. However, because the investigation of illegal arms possession fall outside EFCC statutory mandate. Okay, ẹ má jà sọ̀rọ̀ jù nítorí àkókò. Ẹ já tún béèrè lọ́wọ́ ara wa. Ìwádìí tí ń lọ lórí ìyẹn. Ẹ jẹ́ kémi pè ní allegedly. Ṣùgbọ́n tó bá eégún tó ti jáde kọjá, ó ti kúrò láàkí ń wò. Ìbéèrè tí màá béèrè ni pé ká pé Malami, Abubakar Malami padà di ààrẹ orílẹ̀-èdè yìí, kí ni ó ṣẹlẹ̀ sí àwọn ọ̀ràn tí àwọn Fúlàní ń pa pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá lákàtà yìí àti adúrú owó orílẹ̀-èdè yìí tó ti kó allegedly torí ọ̀rọ̀ rẹ̀ wà ń kóòtù. Tí ọwọ́ ò bá tẹ Malami tó sì wà láàrin ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn owó allegedly tí wọ́n ní wọ́n kó àtàwọn ìbọn tí wọ́n wà lọ́dọ̀ tí wọ́n rí lọ́dọ̀ wọn, kí ni ọṣẹ́ tẹ́ rò pé wọ́n ò fi ṣe? Ṣé wọ́n lè jẹ́ kí ìwádìí lórí àwọn afẹ̀míṣòfò kò kẹsẹ̀ járí? Ṣé nǹkan kan náà ni wá? Wọ́n á lẹ́tọ̀ọ́ láti ní nǹkan ìjà ogun lákàtà àwọn bó ti jẹ́ Minister of Justice tó àti Attorney General of Federation nígbà tó wà ń bẹ̀. Tó bá ti ní ammunition lákàtà ó ti di terrorist. Ẹ jọ̀ọ́, ṣé kò yẹ kán bá ṣe jọ terrorist náà? Toró ti ní àwọn nǹkan ìlákàtà ẹ̀. Ṣé kò yẹ kán wádìí ọ̀rọ̀ terrorist lẹ́nu ẹ̀ náà? Nígbà wo ni Malami ó dé láti ibi tó lọ? Ju gbogbo ẹ lọ ẹ̀yin ìjọba. Ẹ má jọ jẹ́ pé nígbà tí Malami bá ti ní màá darapọ̀ mọ́ ẹgbẹ́ kan, ẹgbẹ́ olóṣèlú kan, lọmọ Nàìjíríà ò ní padà gbọ́ àbọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí o. Bí bẹ́ẹ̀ kọ́, ohun aburú náà ni ọmọ já lóhun aburú o. Ìwà ata kò ní fatálẹ̀ o. Irú wọn padà ba ìjọba yín àti ẹgbẹ́ yín jẹ́, yóò sì wọ́n padà sọ lórúkọ ni. Ọmọ Nàìjíríà ń dúró de ìdájọ́ òdodo lórí eléyìí. Ṣé ẹ rántí àwọn Fúlàní tí wọ́n arrest, tí wọ́n ní olùbádámọ̀ràn ètò ààbò bàbá wa ọ̀gá wa Nuru Ribadu ló fáwọn ní AK-47? Ṣé ẹ rántí? Allegedly, bíbẹ̀ ni bíbẹ̀ kọ́, I am not there. But tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ọ̀gá wa náà ò lẹ́tọ̀ọ́ àti ní ìbọn lákàtà àwọn bẹ́ẹ̀ ṣe jẹ́ adviser. Ṣùgbọ́n wọn ò fẹ́ kéèyàn máa sọ gbogbo eléyìí. Ṣùgbọ́n wọ́n ti wà lọ́fíìsì wọn, ó ti wà lákàtà wọn. Gbogbo eléyìí tá à ń sọ yìí, ọ̀tá wọn la jẹ́. Torí pé wọ́n mọ̀ wípé wọn ò sì fẹ́ káràlú mọ̀ débi pé wọ́n wà fún àwọn ènìyàn ní AK-47 láti fi ṣe kíni? Ṣé AK-47 ni wọ́n ń gbé lóko ọdẹ?
nígbà táwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ tí wọ́n fẹ́ gbógun ti àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò tí wọn ò fún wọn ní ìbọn tó dáa, ó wá jẹ́ ọlọ́dẹ igbó nìkan tí kì í sì ṣe ẹ̀yà míì, ẹ̀yà Fúlàní ni wọ́n kó AK-47 lé lọ́wọ́. Ẹ jẹ́ ká fura. Mo fẹ́ nígbàgbọ́ pé àwọn ẹni yìí they lied against Nuru Ribadu. I want to believe that. Ọ̀gá wa Nuru Ribadu, ẹ bá wa wá àwọn nǹkan ìjà ogun. Ẹ ń wò pé bóyá ká má fi dojú ìjà kọ àwọn ọmọ ìyá yín àti ṣe nǹkan níbí yìí o. Wàláhì a ṣe nǹkan gangan o. A ṣe nǹkan gangan o. A ṣe nǹkan o. Ẹ̀yà mélòó ni wọ́n ti mú fúrú àwọn ẹ̀sùn yìí tó le tó báyìí? Tó le tó báyìí. Ọ̀tá yín la jẹ́ àmọ́. Ọlọ́run á kó wa yọ lọ́wọ́ yín o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, Ṣéun Agbọ́lá lórúkọ tèmi. A wá láti bèèyàn kankan jẹ́ o, ṣùgbọ́n bitter truth ni ó máa ń le gan láti sọ fẹ́ni tí Ọlọ́run ò bá fi rán. Ó sì máa ń ṣòro láti gbọ́ fẹ́ni tára ẹ̀ kò tọ́ ọ̀rọ̀. Analysis and bitter truth ni Jugba Master Channels wà fún. Kì í ṣe kí n waste owó yín lórí fídíò àbí nítorí ìmọ̀ waste data yín. Ẹ jẹ́ kájọ farabalẹ̀ kájọ gbọ́. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí, ṣé nǹkan tó dára ni? Ẹ̀yà wo ló ṣẹlẹ̀ sí? Ṣé nǹkan kan náà ni wá ṣáà lè jọ gbé? Ṣé bí kò ṣe máa lọ rèé tí a bá padà jẹ́ wọ́n Nàìjíríà? Wọ́n Nàìjíríà o, ọwọ́ mi rèé o. Kí lẹ̀yin èèyàn fẹ́? Ẹ fi sábẹ́ comment section.